Ẹ káàbọ̀ padà. Lónìí insha Allahu ta'ala ohun tá máa ṣàgbéyẹ̀wò rẹ̀ ni huruful halq, àwọn àràfin ìfọ̀nàfúnpè. Àwọn àràfin ìfọ̀nàfúnpè ni àwọn àràfin tí ó máa ń jáde láti ibi ògbúdú ọ̀nà ọ̀fun. Wọ́n sì wá jẹ́ 6 ní òǹkà. Ẹlẹ́ẹ̀kínní ni al-ghainu, ẹlẹ́ẹ̀kejì ni al-kha'u, ẹlẹ́ẹ̀kẹta al-ainu, ẹlẹ́ẹ̀kẹrin al-ha'u, ẹlẹ́ẹ̀karùn-ún al-hamza, ẹlẹ́ẹ̀kẹfà al-ha'u. Ṣùgbọ́n kí a tó tẹ̀ síwájú, mo fẹ́ kí a ṣàkíyèsí nǹkan kan. Ẹ lọ́ mọ̀ wípé ògbúdú ọ̀nà ọ̀fun 3 ni: òkè, àárín àti ìsàlẹ̀. Ṣẹ̀wárí àràfin méjì alákọ̀ọ́kọ́ hùn tí í ṣe al-kha'u àti al-ghainu, àwọn máa ń jáde láti ibi òkè ògbúdú ọ̀nà ọ̀fun. Àwọn méjì tó tẹ̀lé tí í ṣe al-ha'u àti al-ainu, àwọn máa ń jáde láti ibi àárín ògbúdú ọ̀nà ọ̀fun. Méjì tí ó kẹ́yìn bẹ̀ tí í ṣe al-hamza àti al-ha'u, wọ́n máa ń jáde láti ibi ìsàlẹ̀ ògbúdú ọ̀nà ọ̀fun. Ìyẹn jẹ́ bí ó ṣe jẹ́ ní abala huruful halq, àwọn àràfin ìfọ̀nàfúnpè. A wá ní rí jù báyìí lọ fún ti òní. Mo lérò pé ẹ rí nǹkan ọ̀kan tàbí méjì dìmú níbi kan tí a kọ́ lónìí. Tó bá tún di ní èyí tí ń bọ̀ ni ẹ tún jẹ́ àpàdé lórí àkọ́tún ètò ẹ̀kọ́ èdè Lárúbáwá. Tèmi tiyín tòótọ́, Abu Balkis ló ń kí yín. Assalamu alaikum. Ẹ máa yáṣẹ́.